بسم الله الرحمن الرحيم. ولذلك لذلك خلى البحث من التفصيلات والتعاريف والأدلة التفصيلية والأسماء والنقول والهوامش. pẹ̀lú àwọn àlàyé tí a ń bá bọ̀ tẹ́ bá ṣe mọ̀rọ̀já dáadáa bàbá ní pẹ̀lú àwọn àlàyé tí a ń bá bọ̀ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ ta sọ sẹ́yìn yìí nípa bá sí summarize tíráì lidhalika ìdínú tó jẹ́ sí pé khala al-bahth tíra yìí báàtù ta ṣe ń bẹ̀ ó pasófù khala ó pasófù min at-tafsilat níbi ká ma fọ́rọ̀ sí wẹ́wẹ́ wọn dàbí sharh sunnah ẹ̀rí pé wọ́n fọ́ yẹ̀rí pé sharh sunnah ti Barbahari ti Sheikh Fawzan sí sharh rẹ̀ ẹ̀rí pé wọ́n fọ́ yankanyankan abẹ́ẹ̀kọ́ ni eléyìí ò rí bẹ́ẹ̀ tí ẹ̀ wa ta'arif àti àwọn ká ma define definitions kẹ́dẹ̀ ká ma mú definition ìtírẹ̀lẹ̀ ó pasófò kú mẹ́ wal adilla at-tafsiliyya àti àwọn ẹ̀rí tí ó ma yànnànà àbí tí ó ma fọ́rọ̀ sí wẹ́wẹ́ àmúwá akàrà mọ́rọ̀ wá ní gbògì lásán láti kọjá mẹ́ akà mọ́rọ̀ wá ní gbògì láti kọjá mẹ́ wal asma àti àwọn kíni àwọn orúkọ ògbélé àmúwá akà mọ́ fún wa ní fọ́múlà lásán ni wan nukul àti àwọn ẹgbà wá a ma gba ọ̀rọ̀ wá ẹgẹ́ tí wal hawamish àti àwọn ọ̀rọ̀ tó ma ń sọ sílẹ̀ ẹgẹ́ tí ọ̀rọ̀ tó ma ń bí ta'liq tó ma ń wá sí abẹ́ ẹlẹ́wọ̀tíra kò sí ẹ̀bẹ̀ ẹgẹ́ tí wọ́n ìmọ̀ Yorùbá kan gbògì tí mo lè fún bẹ̀t ọ̀rọ̀ tó ma ń sọ sílẹ̀ ṣà allati qad takunu daruriyya ahyanan ètò jẹ́ ipé nígbàmí takunu daruriya a máa jẹ́ bí ọ̀ranyàn nígbàmí ká mú wá daruriya pé kò sí tàbí ṣùgbọ́n àbùkátà láti mú wá ń gbàmí so bàbá ní tíra ìwò pàtúfò kún bẹ̀ àmú wá fa inna ar-raghba fi tahqiqi hadha al-matlab fi kutayyib khafifin bàbá ní dájúdájú ṣe rí ìṣe ojú kòkòrò ar-raghba ìlójú kòkòrò fa inna ar-raghba dájúdájú ojú kòkòrò fi tahqiqi hadha al-matlab níbi fi pàápàá ń tàn wáyì ìfẹ́rẹ̀lẹ̀ sínú tíra kékeré kutayyib tíra kékeré tasgiri ni tasgiri kini alkitab sergetba sínú tíra kékeré khafifin tíra tó fúyẹ́ tó mọ́ níwọ̀n yóndoro khafif burúkú ibábi al-mahmal èyí tàà lè mú lọ́wọ́ tàà lè jùsápò ẹgẹ́gbà ẹ̀rì pé tíra kéré pé a lè mú dálọ́rọ̀ a lè jùápò gan burúkú ibábi dàbí àwọn ṣẹ́rù súnnà gbàgbà pé ẹgbẹ̀ báyìí wọ́n mọ́ al-kini wal-mu'na ìyẹn ni pé dídé tó rọrùn àti gbé tí ò sí nira bẹ́ halat duna dhalik ẹgẹ́dùwà ó kọdíwá sí kíni tàbí ó jẹ́ sábàbí tí ò já lè máa mú àwọn tafsilat àwọn kíni hawamish àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ o ni ó kọjí nítorí kíkéré rẹ̀ a mọ̀ọ́mọ̀ sí ń kó kéré bá náà ni nítorí pé ń tàà kan fẹ́ pẹ̀lú talibul ilm pẹ̀lú tíra ní pé kó kàn ha àwọn point àwọn key point ní kó kàn dìlú àwọn formulas ní kó dìlú ولعل هذا البحث ó sì kó jẹ́ pé báhásù yìí tíra yakunu nawatul mu'allaf
ẹgẹ́dì bá kíni mutakhasis kíni yastawfi ma naqasa yastawfi ma naqasa àbí aha bàbá ó sì kó jẹ́ pé wala alla hadha al-bahth kí báàfù yìí ó sì kó jẹ́ pé yakunu nawatu li mu'allaf kó jẹ́ bí nǹkan tí ó lè cover tàbí in tó lè dí tí ó jẹ́ bí nǹkan dí fún ẹni tó kọ tírà ẹgẹ́tẹ̀ fẹ́ni tí ó kọ tírà mutakhasis tí ó wà tó jẹ́ ẹ̀sà yastawfi ma naqasa tí ó chíká tí ó complete àwọn nǹkan tó jẹ́ pé ibi tí àbújẹ ìjẹ́kù tó ti ṣẹlẹ̀ ẹgẹ́dùwà àhà yóò ibi àwọn ààyè tí àfá ti ní àbújẹ ìjẹ́kù kí bá fi kó sí kíni kó dí àwọn ààyè náà wọ́n sí ọmọ ọmọ nìyà mẹ́sàn-án kò pé mẹ́wàá kò sí bí ṣe rìn kò sí bí ó ṣe ṣe nǹkan tí ò ní ibi tó rí rẹ tó ti mì ṣẹ́dígẹ́dì bá bí àhà ويلبي رغبة كني المستزيد إن شاء الله باباني ويلبي أنتو كتيرا يو جكبيري يو دالون يو داتالون رغبة المستزيد ojuku koro ẹni tí ń wà lékún bayan insha Allah ẹni tí ń wà lékún tí ń sojú kòkòrò àlékún ẹgẹ́ tí ẹ̀ bàbá ó dá lóhùn pẹ̀lú ògùn ọ̀nà orúkọ ẹgẹ́ tàbí báhùn hadha wa qad tamma arduhu ala kulli min wọ́n ní ṣe rí tíra yìí ìwé kékeré tààrà kọ ìbáf kékeré mujmalu usuli ahli sunnati wal jama'a fil aqida tíra yìí ní ti pàápàá agbéyọ sí gbogbo olúkúlùkù inú àwọn ta fẹ́ mọ̀ mẹ́ṣẹ́ ẹni àkọ́kọ́ yẹri pé agbé lọ sọ́dọ̀ wọn pé ẹba fojú àgbàwò ẹgẹ́tẹ̀ ẹni àkọ́kọ́ fadilatu sheikh Abdurrahman bin Nasir al-Barak wà ní sẹ́tẹ̀ barkati ẹgẹ́jìbá wọ́n ní àwọn gbé lọ sí lọ fà àfáyì wọ́n dẹ̀ fojú àgbà wo àwọn kàtà wọn kọ sínú ẹ̀ nínú àwọn tó tún wù fadilatu Sheikh Abdullah bin Muhammad al-Gunayman afá ńlánú àwọn afá súnnà ni àti ad-Doktor Hamza bin Hussein al-Fa'ar inú àwọn tí wọ́n gbé tírà yẹ̀wò ni wà Doktor Safar bin Abdurrahman al-Hawali eléyìí al-Hawali ni kèsì kha Safar al-Hawali tí mẹ́rẹ̀ eléyìí kíni inú àwọn ikhwan tí ń bá gbábi àbí inú àwọn Sururi tí ń bá ṣe mistake ṣẹ̀dẹ̀gẹ́dìbà inú àwọn Sururi àbí inú àwọn ikhwan ìní ilé ìwà gbogbo wọn tẹ́lẹ̀ wọ́n jọ wà ní tán sì jọ wà lórí manhaj salafiyya àwọn ìgbà tó yákọ́ àtẹni tó kọ́ tírà gẹ́gẹ́ fọ́ra ara rẹ̀ Nasir bin Abdulkarim al-Aql ó padà ní zalla Safar al-Hawali wọn náà ti kí ni wọn náà ní zalla ẹgẹ́ ti bá bí mo rò kó yí bá كما زودني لاحقا فضيلة شيخنا دكتور صالح بن فوزان الفوزان أثابه الله ببعض الاستدراكات وني باباني كما زودني gẹ́gẹ́ bí ó tún ṣe fún mi ní èsìn pa ó tún ṣe mi ní èsìn pa ó tún ṣe ìyàlékún fún mi láhìkàn ní tó tún fi kún ó fi kún kíni istidrakat àwọn nǹkan pè ní sákìsì tààrù síbẹ̀ fún mi fadilatu sheikh
wọ́n ní àfáà wa àgbà ni wọ́n ní Dr. Saleh bin Fawzan al-Fawzan bàbá ń bẹ̀rẹ̀ sí wọ́n sì dúró alaljada ṣẹ́dígẹ́dì bábí lórí súnnà kọ́lọ̀ọ̀bá kó bá wa san wọ́n lẹ́san olórí wọ́n sàlékún bí ba'dal istidrakat àwọn apá kan nǹkan píní sákìsì nǹkan píní sílà káìsì istidrak pé eléyìí bukata kò yọlé kún bí eléyìí fẹ́lẹ̀ kún ní istidrak ṣẹ́dígẹ́dì bábí wa kullun minhum bàbá ní olúkúlùkù ní òun gbọ́ àwọn fàtà dápọ̀ yìí ashama mashkuran wọ́n kó ipa tó tóbi tí a lè sọ pé fún wọn lórí ẹ̀ bima abdahu min idafat pẹ̀lú kan tó hàn nínú àwọn àfikún àti àwọn ìwòye sí mulahaza kọlọ̀ọ̀bá kó bá san lẹ́san olórí wa as'alullaha ta'ala ọlọ́ọ̀bá ni mò ń bẹ̀ an yaj'ala amalana khalisan liwajhil karim ọlọ́nà ń bẹ̀ kó iṣẹ́ tàà ṣe kó ṣe ní in tàà ṣe ń torí ojú rí alápọ̀nlé ẹgẹ́dùwà wa sallallahu wa sallam wa barik ala al-mab'uth rahmatan lil alamin ìkẹ́lọ́ àtọ̀rọ̀ kó ma bá ẹni tí wọ́n gbédìdì kó ma jẹ́ ìkẹ́ fún gbogbo ẹ̀dá talenton nabiyina muhammadin wa ashabihi bi ihsan ila yawmiddin àtàwọn tó bá tẹ̀lé wọn àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa títí di ìjọ́mùdà alìkìyọ́mà tẹni tó kọ ọ̀rọ̀ tí síwájú katabahu Nasir bin Abdulkarim al-Aql wọn náà ló kọ̀ọ̀kan rẹ̀ ìfi ń ṣe kalimatu shukuru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgẹ́dùbà wọ́n kọ ní 1411 kó 1411 ọdún mélòó sí sínú 1411 almost 30 years ba so inshallah ka Dubai ba lola awo temhid inshallah